KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi kò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jesu Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ilé ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ gbà ọpẹ́ wa o. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ kọ́ wa mọ̀ ọ́ ṣe. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dá gbogbo ògo padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún ọwọ́ ìtọ́jú rẹ̀ ńlá àtọwọ́ àánú rẹ̀ tí kò lópin, tí kò sì lábàwọ́n, èyí tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín kí a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ lónìí, a fẹ́ sọ fún wa pé Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ìjọ Kristi ló ń ṣe agbátẹrù rẹ̀. A sì fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá kí ẹ wádìí ìjọ Kristi níbi tẹ́ ẹ bá wà. Ìjọ Kristi wà níbi gbogbo. Níbi tẹ́ ẹ bá wà, ẹ lọ sí ìjọ Kristi tó súnmọ́ tòsí yín, the Church of Christ tó súnmọ́ tòsí yín, kí ẹ lọ wádìí, kí a jọ jókòó papọ̀, ká jọ wádìí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ nínú Bíbélì àti àṣẹ tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlà àti ìdáǹdè wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí, ó ní bí àwọn èèyàn ti gbàgbọ́ nínú májẹ̀mú titun. A lè sọ lóyìnbó pé Bible conversion. A wo wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé ohun tí àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi, ohun tí wọ́n ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ àti ohun tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa lónìí, tá a gbọ́dọ̀ ṣe kọjá ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyàwó lónìí ni bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú májẹ̀mú titun, Bible conversion. Nta fẹ́ gbéyàwó lónìí nìyí. Ọlọ́run sì fẹ́ ká mọ̀ nǹkan bí a ti ń tẹ̀síwájú pé tá bá ń sọ nípa bí àwọn èèyàn ṣe gbàgbọ́ sí ẹ̀sìn Kristi, ìwé tá a kọ́kọ́ wò ṣáájú jùlọ ó ní ìwé Ìṣe àwọn Àpọ́stélì. Níbẹ̀ ló ti gbé àgbékalẹ̀ bí àwọn èèyàn ti gba ìyìnrere Kristi Olúwa wa gbọ́ àti bí wọ́n ti dúró gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run tí wọ́n sì ń làkàkà láti ṣiṣẹ́ fún Ọlọ́run ní ìtẹ̀síwájú àti ìfẹsẹ̀rinlẹ̀ ìyìnrere Kristi. So lónìí a fẹ́ wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú Bíbélì tí a sì kọ àkọsílẹ̀ rẹ̀ fún wa lónìí, fún wa láti ṣe bákan náà. A kò gbọdọ̀ ṣe lòdì tàbí ṣe àìtó sí bí àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ ní ìgbà àwọn àpọ́sítélì Kristi bí wọ́n ti gba Ọlọ́run gbọ́. Ìwàásù wo ni wọ́n gbọ́? Ẹ̀kọ́ wo ni wọ́n gbọ́? Kí ni wọ́n ṣe tí wọ́n fi gba Ọlọ́run gbọ́? Nǹkan kan náà tí wọ́n ṣe, ìwàásù tí wọ́n wà fún wọn, ohun tí wọ́n ṣe láti fi dẹni ìgbàlà,
nǹkan wọ̀nyí kan náà ni Ọlọ́run ń béèrè ní ọwọ́ wa lónìí pé a gbọ́dọ̀ ṣe láti di ẹni ìgbàlà. Ohun tá a fẹ́ gbéyàwó lónìí ni bí àwọn èèyàn ti gbàgbọ́ nínú májẹ̀mú tuntun. A lè sọ pé Bible conversion, bí wọ́n ti gbàgbọ́ nínú májẹ̀mú tuntun. Ẹ yẹ ká bẹ̀rẹ̀. A dẹ̀ sọ pé a fẹ́ wo iṣẹ́ àpọ́stélì, a fẹ́ wò ó ní ṣísẹ̀ntẹ̀lé, a fẹ́ wò ó lẹ́yọ kọ̀ọ̀kan bí àwọn èèyàn ti gbàgbọ́, ohun tí wọ́n gbọ́, bí àwọn èèyàn ṣe dá wọn lóhùn, bí wọ́n ṣe ṣe ìgbàgbọ́ Kristi. A fẹ́ wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì fẹ́ kó dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa lónìí, nítorí pé ìwé Jòhánù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 32 ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Òtítọ́ Bíbélì òun la fẹ́ gbé yẹ̀wò. Àfẹ́mọ̀ tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa pé báwo ni àwọn kírísítẹ́nì àkọ́kọ́, báwo ni wọ́n ti gbàgbọ́ nínú Bíbélì, kí ni wọ́n ṣe, ẹ̀kọ́ wo ni wọ́n kọ́, kí ni wọ́n gbàgbọ́ nínú rẹ̀, báwo ni wọ́n ṣe di ẹni ìgbàlà. Tá a fẹ́ gbé yẹ̀wò nìyí. Ibi àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé yẹ̀wò nínú rẹ̀ ó ní iṣẹ́ àpọ́sítélì orí 2. Iṣẹ́ àpọ́sítélì orí 2. A fẹ́ wò ó láti ẹsẹ̀ 36. A fẹ́ kà á sí wa létí, a sì fẹ́ kí gbogbo wa kí a jọ gbé Bíbélì wa, kí a jọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, kí a sì mú àwọn nǹkan tó ṣe pàtàkì dání, àwọn ìgbésẹ̀ èyí tẹ́ ń wò wá tàjọ ń kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀. Àwọn ìgbésẹ̀ tí a rí nínú Bíbélì yìí ó dúró gẹ́gẹ́ bí ìlànà àti àṣẹ fún wa lónìí gẹ́gẹ́ bí Kírísítẹ́nì. Ẹ ká wo iṣẹ́ àpọ́sítélì orí 2 kí a wò láti ẹsẹ̀ 36. Ó ní jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Ọlọ́run ti fi Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú jẹ́ Olúwa àti Kristi. Ní ìgbà tí wọ́n sì gbọ́, mo ń ka 37, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? 38. Pétérù sì wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ wo 39. Nítorí fún yín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti gbogbo àwọn èèyàn tó jìnnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè. Ẹ wo 40. Ó ní àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì fi ń gbà wọ́n ní ìyànjú pé ẹ gbàrà yín là kúrò lọ́wọ́ ìran àrékérekè yìí. Àdó ní 41. Nítorí náà àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn. Ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 15 ọkàn kún wọn. Tá a bá ń sọ̀rọ̀ nípa bí àwọn ènìyàn ti gbàgbọ́, ibi ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tá a rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, èyí tí àwa náà lónìí tá a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, kí a sì ṣe ohun tí àwọn wọ̀nyí ṣe, tí wọ́n fi dá Kírísítẹ́nì olóòótọ́, tí wọ́n sì fi dúró gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run. Bákan náà ni àwa náà gbọ́dọ̀ ṣe kí ni? Bákan náà la gbọ́dọ̀ ṣe. Kí ni a wàásù fún wọn? A wàásù fún wọn pé Jésù Kristi ti jíǹde kúrò nínú òkú, a sì ti fi jẹ Olúwa àti Kristi. Ní tí 36 sọ ní, ó ní jẹ́ kí ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú, a ti fi jẹ Olúwa àti Kristi. Ìwàásù tí a wàásù fáwọn Júù ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ni pé Jésù tẹ́yìn kàn mọ́ àgbélébùú, a ti fi jẹ Olúwa àti Kristi. Àwa sọ fún wa pé ní ìgbà tí wọ́n gbọ́ eléyìí, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àti àwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì dá wọn lóhùn ní 38. Ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tá a wàásù fún àwọn Júù ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ni pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú, a ti fi jẹ Olúwa àti Kristi.
ìyẹn túmọ̀ sí pé a ti fi ṣe olùgbàlà, a ti fi ṣe mẹ̀sáyà lórí ohun gbogbo fún gbogbo ènìyàn. À ń wo bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú Bíbélì tí a sì rí i gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa lónìí, Bible conversion. Ohun tá a wàásù fún wọn ni pé Jésù Kristi tẹ́ kàn mọ́ àgbélébùú yẹn àti fi jẹ Olúwa àti Kristi. Ní ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ tó ti gbọ́ ṣáájú nípa ìlérí Ọlọ́run èyí tí Dáfídì sọ, tí àwọn wòlíì sọ, ọkàn wọn gbọgbẹ́. Wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé kí ni kí àwọn kí ó ṣe. Kí ni Pétérù sọ fún wọn? Pétérù ní ẹ ronúpìwàdà kí a sì baptisi yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀kọ́ wo la lè rí kọ́ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí? Act 2:38. Kí ènìyàn tó lè di ẹni ìgbàlà èyí tí ó yí padà sí Ọlọ́run nípasẹ̀ Kristi, ó gbúdọ̀ gbọ́ ìyìnrere òtítọ́. Ó gbúdọ̀ gba ìyìnrere òtítọ́ gbọ́, torí pé a rí pé wọ́n gbọ́ ìyìnrere náà. Ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́. Ìyẹn túmọ̀ sí pé wọ́n gbọ́ pé ìyìnrere Jésù Kristi, ikú, sísìkú àti àjíǹde Jésù Kristi, òun ni Ọlọ́run ti fi ìgbàlà sí, gẹ́gẹ́ bí ó ta nínú ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 16, tí Pelu sọ pé ojú kò tì mí láti wàásù rere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù àwọn tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti eléni pẹ̀lú. Ó ta nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. So ní ìgbà tí wọ́n gbọ́ nǹkan wọ̀nyí, ìyẹn túmọ̀ sí pé wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́. Wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù pé àtàwọn àpọ́sítélì yòókù pé kí ni kí àwọn kí ó ṣe. Pétérù wá ní kí wọ́n ronúpìwàdà kí a sì baptisi wọn ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Ìyẹn túmọ̀ sí pé ìbaptisi ó wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ìbaptisi ó wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Ìbaptisi tí Bíbélì gbé kalẹ̀ kì í ṣe ìwọ́miléni lórí tàbí ìsàmì àgbélébùú, bí kò ṣe kí a rì wá bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Ohun tí Pétérù sọ fún wọn nìyí. Ó sì tún wá ń tẹ̀síwájú láti bá wọn sọ̀rọ̀. Ó wá ní fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín àti àwọn tó jìnnà réré, àní àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè. Àwọn tí Ọlọ́run wa yóò pè, òun ni àwọn kèfèrí. Ìlérí ìgbàlà Ọlọ́run fún àwọn Júù ṣáájú, ìlérí ìgbàlà Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì àti Júù àti kèfèrí. So níbí yìí a rí kà pé Pétérù sọ fún wọn ohun tí wọ́n gbọ́dọ̀ ṣe láti di ẹni ìgbàlà, kí wọ́n ronúpìwàdà kí a sì baptisi wọn. Ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ní ìgbà tá a tẹ̀síwájú, nígbà tá a kíyèsí verse 41 ẹsẹ̀ 41, ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn. Àwọn olóyìnbá sọ pé requirement for God's plan of salvation. Òun ni kéèyàn ó gbọ́, kó gbàgbọ́, kó ronúpìwàdà, kó fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní ṣe, kí a sì baptisi rẹ̀. Níta nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Bẹ́ẹ̀ ni àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. 3,000 souls were added. Iṣẹ́ Àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 41, 41. Mo fẹ́ kájọ máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ibi àkọ́kọ́ tí a rí pé 15,000 ọkàn, 3,000 souls, wọ́n gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi, tí a baptisi wọn ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. Ìyípadà sí Ọlọ́run nípasẹ̀ Kristi àkọ́kọ́ nínú ìsìn májẹ̀mú titun ní bí a ti rí ní bí ìjọ májẹ̀mú titun ti bẹ̀rẹ̀ nìyí. This is the beginning of the New Testament Church. Bí ìjọ Kristi tí a ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ bí ó ti bẹ̀rẹ̀ nìyí. Àwọn tó gbọ́ ìrere náà, wọ́n gbọ́ pé Kristi òun ni Ọlọ́run ti fi ṣe Olúwa àti Kristi. Ọkàn wọn sì gbọgbẹ́,
wọ́n sì béèrè pé kí ni kí àwọn kí ó ṣe. Pétérù sì dá lóhùn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ ní verse 41. Ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. Àti rí kà nínú Bíbélì. Ó ti di àṣẹ fún wa lónìí pé bí ẹnikẹ́ni bá fẹ́ di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, ó gbọ́dọ̀ gbọ́ ìyìnrere Kristi, ó gbọ́dọ̀ gbà á gbọ́, ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ẹ̀gbọ́n pé Jésù sọmọ Ọlọ́run ṣe, a gbọ́dọ̀ lè baptisi rẹ̀ nínú omi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀. Nínú omi ni yóò ti bá ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa pàdé tá a fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Bí a ti rí àwọn 15,000 ọkàn bí wọ́n ti gba Ọlọ́run gbọ́ nìyí ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ní Ìṣe Àpọ́sítélì orí 2. Bí ìjọ májẹ̀mú titun bí ó ṣe bẹ̀rẹ̀ nìyí. 3,000 souls ló gba ìyìnrere Ọlọ́run gbọ́ nípa pé wọ́n gbọ́ ìyìnrere náà, wọ́n gbàgbọ́, wọ́n ronúpìwàdà gẹ́gẹ́ bí a sọ fún ọ ní verse 38. Wọ́n fẹ́ dára wọn jẹ́wọ́ Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Kristi, a sì baptisi wọn ní ọjọ́ náà. Mo fẹ́ kẹ́ kíyèsí, mo fẹ́ ká tó kà á kó lè yé wa 41. Ó ní nítorí náà àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn. Àti rí bí àwọn 15,000 ọkàn bọ́ ti gbàgbọ́ bí ìjọ Kristi bó ṣe bẹ̀rẹ̀ nínú májẹ̀mú titun nìyí, tí wọ́n polongo ìyìnrere Kristi pé Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ kẹta. Ó tí wọ́n polongo nìyí. Àwọn 15,000 ọkàn sì gbọ́ ìyìnrere náà, wọ́n sì gbàgbọ́. Ṣé bí a ti ń wàásù rẹ̀ lónìí nìyí? Ìbéèrè tá a gbọ́dọ̀ béèrè nìyí. Torí pa ti rí àpẹẹrẹ nínú Bíbélì bí àwọn ènìyàn ti gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi, bí wọ́n ti gba ìrere Kristi gbọ́. Ìbéèrè ni pé ṣé bí a ti ń wàásù rẹ̀ lónìí nìyí? Àwọn kan á sọ pé ẹ pe Jésù Kristi sínú ayé yín. Tí wọ́n bá ti wàásù tán wá ní ẹ pe Jésù Kristi sínú ayé yín. Ṣé bá a ṣe rí nínú Bíbélì nìyí? A ò rí kà bẹ́ẹ̀. A ò rí kà pé wọ́n pe Jésù Kristi sínú ayé wọn, pé wọ́n sì ti di ẹni ìgbàlà. A ò rí kà bẹ́ẹ̀. Ohun tá a rí kà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa ni pé ní ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà tí ọkàn wọn gbọgbẹ́, wọ́n béèrè lọ́wọ́ Pétérù àti àwọn àpọ́sítélì yòókù pé kí ni kí àwa kí ó ṣe. Pétérù sì fún wọn ní ìdáhùn ní ọjọ́ náà pé ẹ ronúpìwàdà kí a sì baptisi yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tá a rí nìyí gẹ́gẹ́ bí àṣẹ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Wọ́n sì ṣe é ní ọjọ́ náà. Kò sí nǹkan tó ń jẹ́ baptismal class. Wọn ò ṣe ìdánilẹ́kọ̀ọ́ baptism fún bí oṣù 6. A sọ wá pé ní ọjọ́ náà. Ohun tá a rí ní Acts chapter 2 verse 41. Tó bá gbọ́dọ̀ tẹ̀lé ohun tí a rí ní ọ̀rọ̀ mímọ́ Olúwa tó sì dúró gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí. A ò ṣe baptism ìsàmì àgbélébùú fún wọn. Bẹ́ẹ̀ la ò ṣe baptism ìwọ̀n mi lóní lórí fún wọn. A rì wọ́n bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. Pé ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 1 sí 4 ó fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé ìbáptísì ó jẹ́ sínsìn bẹ́ẹ̀rìà. Ó ti bẹ́ẹ̀ ni sọ nìyí. So àti rí bí 15,000 ọkàn 3,000 souls àti rí bí wọ́n ti gba Ọlọ́run gbọ́ tó sì yàtọ̀ sí tí àwọn ènìyàn ń wàásù lónìí. Àwọn èèyàn máa wàásù pé téèyàn bá ti ronúpìwàdà nìkan ó ti dẹni ìgbàlà. Ṣé tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì nìyí? Ṣé ohun tí Jésù Olúwa wa sọ nìyí? Ohun tí Jésù Olúwa wa sọ ni pé Matthew 28 verse 18 to 20. Kristi sì wá, ó sọ fún wọn pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún mi. Ẹ lọ sí orílẹ̀-èdè gbogbo kí ẹ máa kọ́ wọn, kí ẹ máa baptisi wọn lórúkọ ti Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kí ẹ sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Bákan náà ni àwọn àpọ́sítélì ṣe ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì tó jẹ́ pé wọ́n ṣe ìbáptísí fún 15,000 ọkàn tí wọ́n sì bẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run, tí wọ́n di ẹni tó gbàgbọ́ nínú Kristi, tí wọ́n sì dúró gẹ́gẹ́ bí ìjọ ti Kristi nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So àti rí bí àwọn wọ̀nyí ti gbàgbọ́, a ò sì gbúdọ̀ yẹ̀ bá kúrò nínú rẹ̀. Ǹjẹ́ o gbàgbọ́ bẹ́ẹ̀?
ǹjẹ́ o gbàgbọ́ bẹ́ẹ̀? Torí a gbọ́dọ̀ tẹ̀lé àpẹẹrẹ Bíbélì. Ǹjẹ́ o gbàgbọ́ bẹ́ẹ̀? Ǹjẹ́ a baptisi rẹ bí kí o tó máa sọ pé ó ti dẹni ìgbàlà? Torí pé kò sẹ́ni tó dẹni ìgbàlà láì bá sípa bá baptisi rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì àti rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. So ibi àkọ́kọ́ nìyí tá a rí pé àwọn tó kọ́kọ́ gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi, ohun tí wọ́n ṣe, ẹ̀kọ́ tá a kọ́ wọn, ohun tí wọ́n ṣe láti dẹni ìgbàlà, àríkà gédéǹgbé nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwa náà lè ṣe bákan náà lónìí. Ìdí ẹ̀ la fi sọ fún wa pé ẹ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìjọ Kristi, torí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. A gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìjọ Kristi kí a mọ̀ fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ ká wo èkejì bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ ká wo Iṣẹ́ Àpọ́sítélì orí 9 kí a wò ó láti ẹsẹ̀ 1. Ẹ wo Iṣẹ́ Àpọ́sítélì orí 9 kí a wò ó láti ẹsẹ̀ 1 kẹgbọ́n tí Bíbélì sọ. Ó ní ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́, iye àwọn ọkùnrin náà sì tó 70. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níhìn? Tẹ́ bá wo Iṣẹ́ Àpọ́sítélì orí 9, ó gbé àlàyé kalẹ̀ nípa Kristi tó kú tó sì ṣiṣẹ́ ìyanu. Tẹ́ bá wo Iṣẹ́ Àpọ́sítélì orí 9, àríkà gbangba ń bẹ̀ pé Pétérù àti Jòhánù lọ sí inú tẹ́ḿpìlì láti lọ gbàdúrà. Wọ́n sì rí ọkùnrin kan níbẹ̀, èyí tó jẹ́ pé ó ti ń ṣe agbe fún bí ọlọ́dún pípẹ́. Ọlágbe sì ń rò pé Pétérù Jòhánù yóò fún un ní owó. Mọ̀ Pétérù sọ fún pé wúrà fàdákà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní èmi ò fi fún ọ. Ló ní kó o dìde ní orúkọ Jésù. Ọkùnrin náà sì dìde. So bí Pétérù ti ń wàásù nígbà tá a dé Act 3:19, ó ní nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura lè balẹ̀ ti iwájú Olúwa wá. Ó wá sọ ní 20 ní àti kí ó bá lè rán Kristi tí a ti yàn fún yín, àní Jésù Kristi. Níbẹ̀ ló ti ń gbé àlàyé kalẹ̀, nígbà tá a dé Iṣẹ́ Àpọ́sítélì orí 9 ẹsẹ̀ 4. A wá sọ fún wa pé àwọn ọkùnrin tó gbàgbọ́, tó gba Ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí àwọn Iṣẹ́ Àpọ́sítélì orí 2 Act 2:4 tí wọ́n ti ṣe, wọ́n ti tó bí 500. So láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn 3,000 gbàgbọ́. Nígbà tá a dé Iṣẹ́ Àpọ́sítélì orí 3 àti orí 4, wọ́n ti di 5,000. Báwo ni wọ́n ṣe gbàgbọ́? Wọ́n gbọ́ pé Jésù tí a wàásù náà àti jẹ́ Olúwa àti Kristi, pé kí wọ́n ronúpìwàdà, kí wọ́n sì tún yí padà sí kíni? Yí padà sí Kristi, sí ẹ̀kọ́ àti ìlànà Kristi, pé ìgbà ìtura yóò ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìtàrí inú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ẹ ká tẹ̀síwájú sí i. A ti rí àpẹẹrẹ kejì, àwọn tí ó gbàgbọ́ nínú májẹ̀mú tuntun. Ẹ ká wo àpẹẹrẹ kẹta, Iṣẹ́ Àpọ́sítélì orí 9, nígbà tá a ń kà á láti ẹsẹ̀ 5 sí 12. Ó ní Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó ń wàásù Kristi fún wọn. Àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyèsí ohun tí Fílípì ń sọ. Ní ìgbà tí wọ́n sì gbọ́, wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe. Nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ ti kígbe lóhùn rara jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bájà àti àwọn amúkùn, ó sì ṣe dídá ara wọn. Ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. Ṣùgbọ́n ọkùnrin kan wà tí a ń pè ní Símíónì, tí ti máa ń ṣe oṣó ní ìlú náà, tí sì máa ń jẹ́ kí ẹnu ya àwọn ará Samaria. A máa wí pé ènìyàn ńlá kan ni òun. Ẹ wo ẹsẹ̀ 10. Ẹni tí gbogbo wọn bọlá fún, àti èwe àti àgbà, wípé ọkùnrin yìí ní agbára Ọlọ́run tí a ń pè ní ńlá. Ẹsẹ̀ 11.
òun ni wọ́n sì bọlá fún nítorí ọjọ́ pípẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn. Ẹ wo verse 12. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n gbọ́ Fílípì gbọ́ ẹni tí ń wàásù ìrètí ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi, a baptisi wọn àti ọkùnrin àti obìnrin. A ti wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Samaria, bí àwọn ènìyàn tí ń bẹ nínú ìlú náà bí wọ́n ti gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi. Tá bá wo ẹsẹ̀ 5 ní Ìṣàpọ́sítélì orí 8, a sọ fún wa pé Fílípì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó sì ń wàásù Jésù fún wọn. Kí ló wàásù Jésù Kristi fún wọn fún? Pé Kristi ti kú, a ti sìnkú rẹ̀, ó ti jíǹde ní ìjọ́ kẹta fún ìgbàlà àti dáǹdè gbogbo èrè ènìyàn. A sì kà á ní ẹsẹ̀ 12 pé ó wàásù ìjọba Ọlọ́run àti orúkọ Jésù Kristi. Kí ni ìjọba Ọlọ́run tó wàásù? Ìjọ ni. Ó wàásù ìjọ Ọlọ́run àti Jésù Kristi fún wọn. A rí kà pé a baptisi wọn àti ọkùnrin àti obìnrin. Kò sí ẹni tó di ẹni ìgbàlà nínú àkọsílẹ̀ májẹ̀mú titun tá ò baptisi rẹ̀. Àti rí àpẹẹrẹ ìkẹta àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi. A wàásù Jésù Kristi fún wọn, a sì sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run àti ọkùnrin àti obìnrin wọn. Àwọn ni ó gba ìyìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. À ń sọ̀rọ̀ nípa Bible conversion, bí àwọn èèyàn ti gbàgbọ́ nínú májẹ̀mú tuntun tí à ń wò ní Ìṣe Àpọ́stélì, tí à ń wò wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé, àti rí àpẹẹrẹ ìkẹta. Àpẹẹrẹ ìkẹta ni pé Fílípì ó lọ sí ìlú kan tí à ń pè ní Samaria, ó sì ń wàásù Kristi fún wọn. Ogunlọ́gọ̀ ọkùnrin àti obìnrin wọ́n sì gbàgbọ́. Ọlọ́run ràn lọ́wọ́ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó sì ṣe níbẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, ohun tá a fẹ́ mọ̀ ni pé bí a bá fẹ́ di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, a gbọ́dọ̀ padà sínú ẹ̀kọ́ Kristi. Nítorí bí àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ ti dẹni ìgbàlà, bẹ́ẹ̀ náà làwa náà gbọ́dọ̀ dẹni ìgbàlà lónìí kí a lè dúró ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n ń kọ́. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú sí. Àdúrà wa àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti dúró nínú ẹ̀kọ́ Kristi, láti dúró nínú ìfẹ́ Ọlọ́run, láti máa ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, kí a sì máa rìn nínú ìlànà Olúwa títí tí kú yóò fi dé tàbí tí Kristi yóò fi padà lẹ́lẹ́kejì. Kí Olúwa kó fún wa ṣe lórúkọ Jésù. Àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Àá tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.